tẹ́ ẹ bá ti ṣe tán àti wo ìyàwó aláàjì apá kẹta tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ Ọmọbímpé tàbí ẹ nífẹ̀ẹ́ ìyá Madam Sajẹ bóyá Lateef Adédìméjì lẹ́yìn nífẹ̀ẹ́ tàbí tẹ́lẹ̀ ẹ subscribe sórí channel yìí o ẹ like fídíò tẹ́ ń wò yìí torí ìfẹ́ tẹ́ níyì ẹja máa pín ìfẹ́ ọ̀hún o ẹja subscribe sórí channel yìí tó bá wá jẹ́ pé torí ìfẹ́ tá a ní sáwọn èèyàn wọ̀nyí ẹja wá subscribe o ẹ máa gbàgbé pé orí ìkànnì láti máa ń sọ fún wa àwọn tá a bá rí kọ́ nínú sinimá yìí àtìgbà tí apá kẹta àbí apá kejì ó bá jáde ẹ wá má gbàgbé pé a ti wo apá àkọ́kọ́ òun pẹ̀lú apá kejì tó sì gbóná ranran yìí o tó bá wá jẹ́ pé ẹ̀yin náà ti wo apá àkọ́kọ́ àtàpọ̀ ẹlẹ́ẹ̀kejì tẹ́ ń retí apá kẹta ẹ subscribe sórí channel yìí o torí wípé gbígbé ni ò gbígbé ni là máa ń sọ tẹ́ bá máa ń tẹ̀lé wa ẹ ti mọ̀ wípé gbogbo ìgbà táwọn sinimá bá ń jáde làwa ti máa ń sọ fún yín pé ó ti jáde o tó bá ìpẹ́ yìí náà ti wá mísì apá àkọ́kọ́ àti kejì ó ń já ìrìnrìn lọ́wọ́ o ẹ máa gbàgbé pé ìkànnì náà máa ń sọ fún wa ìgbà ó bá jáde àti bí ó bá jáde sí aláàjà àti aláàjì tálà bá sọ pé ń parọ́ jùlọ ṣé iná mọ̀ pé wọ́n fi àwọn àṣírí kọ̀ọ̀kan hàn kódà èmi gan ò mọ̀ pé àwọn eyín tá a máa ń rí bí eyín mẹ́kà yìí àṣé wọ́n ṣe é rà o ọlọ́run o àṣírí ńláńlá ni wọ́n tú nínú sinimá ìyàwó aláàjì ṣé lóòótọ́ sì la lè pe irú ẹni bẹ́ẹ̀ níyàwó aláàjì bí àbí a kàn ń lo orúkọ ìyàwó aláàjì ni ǹjẹ́ sáàsì ẹ̀ ní àwọn tá à ń pè níyàwó aláàjì gan o àbò ní kálukú kàn ń fi oyè tó wu ara wọn dára wọn lára yá tó bá yẹ pé yẹn ò tí ì wo apá àkọ́kọ́ ìbá sọ pé ẹ tagìrì ẹ lọ sórí Ọmọbímpé TV báyìí o ẹ lọ wo apá àkọ́kọ́ o apá ẹlẹ́ẹ̀kejì náà tún ti ń farahàn tó bá yẹ pé yín wá ti wá ń tètè fẹ́ rí apá ẹlẹ́ẹ̀kẹta a ó sì fi hàn yín gbà ó bá jáde àti bí ó bá jáde sí ẹ subscribe sórí channel yìí o ẹ rí i dájú pé ẹ láìkí fídíò tẹ́ ń wò lọ́wọ́ yìí ẹ sọ òṣèré tí ẹ fẹ́ràn jùlọ ẹ náà má gbàgbé pé Ọmọbímpé TV ló gbàlejò sinimá eléyìí o apá àkọ́kọ́ àti kejì ó ti jáde ẹ má gbàgbé náà o wípé tàbá fẹ́ rí ẹ̀kọ́ tó yè kooro kọ́ ẹ máa tẹ̀lé ìkànnì yìí o a ó máa fún yín láwọn ẹ̀kọ́ tó yè kooro àtàwọn èyí tẹ́ẹ̀tún máa láǹfààní àti máa rí kan àbí méjì rí mu nínú gbogbo ẹ̀ ẹ má gbàgbé o wípé èyí tí ó tún jáde lọ́sẹ̀ èyí tí ó tún gbóná ranran kódà ju ìyàwó aláàjì lọ orí ìkànnì náà láti sọ fún yín o bí bá sì ń jáde láwọn máa tètè tẹ̀ ẹ́ mọ́ ilé tí pé ó tún ti jáde o kẹ́ ẹ tètè lọ wo ti yín o ẹ má gbàgbé pé ìkànnì yìí dúró fún wa láti lè sọ̀rọ̀ bóyá ẹ rí ẹ̀kọ́ kan àbí àwọn kùdìẹ̀kudiẹ kọ̀ọ̀kan tí ẹ bá rí